ọmọ nàìjíríà yín lẹ́ máa jà fúnra yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń pe God of Israel, God of Israel, Israel fúnra ẹ̀ gan jà pẹ̀lú bọ́n àti bọ́ǹbù ni o. Lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ bá rò pé ẹ kàn lè máa pe God of Israel láì take action, láì ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, ibẹ̀ náà lẹ ṣì máa wà o. You still dey play ni o. Àfi kẹ́ ẹ tètè gbéra ńlẹ̀ kẹ́ ẹ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe, kẹ́ ẹ jà fúnra yín. Ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ ní láti súnmọ́ bí ká wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ o. Ohun tán ló máa ṣẹlẹ̀ láìpẹ́ nípa Sunday Igboho, nípa Yorùbá Nation, ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀. Èyí tí mo tún mú wá fún yín lénìí nìyẹn o. Wòlíì Mayowa Oluwadeyi ló sọ̀rọ̀ yìí, ó sọ̀rọ̀ ìran yìí pẹ̀lú ìgboyà tó lágbára pé àfi kí Nàìjíríà pín o. Bẹ́ẹ̀ ni wípé gbogbo ẹ̀yin Yorùbá, Yorùbá Nation sì máa dúró. Gbogbo ẹ̀yin tẹ́ rò pé Yorùbá Nation lè dúró, tẹ́ rò pé Sunday Igboho àti Professor Banji Akintoye pé wọ́n ń ṣeré ni. Wòlíì Ọlọ́run ti sọ wípé Yorùbá Nation sì máa wáyé, ó sì máa dúró dáadáa ju bẹ́ẹ̀ ti rò lọ. Àti pé kí Sunday Igboho má tiẹ̀ tí wá sí Nàìjíríà nítorí iṣẹ́ pọ̀ tán sì máa ṣe. Ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ rí nínú fọ́nrán tí máa tún fi hàn yín yìí. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ mẹ́sẹ̀jì tó jáde látọ̀dọ̀ wòlíì yìí, wòlíì àgbà yìí, lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti Sunday Igboho. Ọ̀rọ̀ tó lágbára ni, mo fẹ́ kẹ́ ẹ fetí sí. Ẹ já wò ó láti ìbẹ̀rẹ̀ dópin. Èmi ń gbàdúrà pé kí n pọ̀ 1,500. I pray that yes, ẹni kí ni mi ń sọ̀tà Nàìjíríà, mi ń sọ̀tà àwọn èèyàn. Torí tó bá wọ 5,000 ẹ̀rí báwọn èèyàn wọ́n á jókòó sílé ọpọlọ wa pé ẹja pín, ṣùgbọ́n tí kíní ò bá ti le wọ́n sì máa sọ pé a lè rà. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn tí alàgbà ń sọ mẹ́yẹn pé bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ní bẹ́ẹ̀ nípa àwọn sì lè afford ẹ̀. Lọ́wọ́ bó tiẹ̀ ṣe wà yìí gan-an àwọn kan complain mọ́ báyìí. Ẹja máa gbọ́ lọ. Ebi máa pa àwọn èèyàn gan next year. Kì í ṣe ebi máa pa àwọn èèyàn gan. Ẹnu wa bá àwọn èèyàn fáàmì bọ̀. Ọ̀rọ̀ Yorùbá Nation. Ok. Tàbáníkà wo bẹ ṣe ń lọ bẹ ṣe ń tì lọ́wọ́ ibi tì lọ sí. Yorùbá Nation. Ok, mo gbọ́ ṣé Yorùbá Nation ṣọ́nà ni fún wa ṣá? Ṣọ́nà ni. Bàbá, ìbéèrè ni pé ta ló so Nàìjíríà pọ̀? Who tied Nigeria together? That's my question. Ìjọ tí wọ́n pe orúkọ Nàìjíríà ta lẹni tó pè. Did they mention that? Ṣé ó sọ wípé ẹ̀mí Ọlọ́run pé òun pé kóun porúkọ yìí o east o west o south ya kó ipò Nàìjíríà ló wá sọ. Ènìyàn ló kó pọ̀. It is a man that gathered. Náà ẹ máa gbọ́n sí i. Ṣé ọmọ tó ń jẹ́ Israel? You know what they call it? Gbogbo yẹn máa pariwo. Oh God of Israel! Israel ń jagun pẹ̀lú bọ́bá yìí. Israel are fighting. Ó ní àwọn èèyàn pẹ́. People are not wild. À ń sòótọ́ fún yẹn sọ pé the truth. Israel jagun lọ́wọ́ fún òmìnira. Èyí wọ́n sọ pé oh God of Israel nígbà tí oh God of Israel Ọlọ́run Israel tẹ́ ẹ pé jagun pẹ̀lú ìbọn lọ́wọ́. Ẹ tí mọ̀ kankan. Fight for yourself. On brainwashing in Nigeria. On pastor brainwashing. Pastors are brainwashing. On gbogbo ẹ wá pariwo pé Israel tẹ́ ẹ pariwo tí gbogbo yín lọ. Àmọ́ lọ gbọ́ God of Israel tẹ́. Ṣé Ọlọ́run fi wọ́n lẹ̀? Ìbọn wọn legalize ìbọn. Legalize them. Ẹ wá pa ẹ wá nílẹ̀ wá sọ pé Ọlọ́run náà Ọlọ́run fún Nàìjíríà. A ní máa jà Nàìjíríà máa túká ni. Nigeria will fight. We have to separate. Òun lẹ ti gbọ́ yẹn o. Ká lọ máa múra lẹ̀. Bẹ́ẹ̀ ni òun ni wòlíì Ọlọ́run ti sọ yẹn o. Gbé ká lọ máa múra lẹ̀ o. Ọlọ́run kọ́ ló máa wá sísàlẹ̀ tó máa jà fún wa o. Ọlọ́run ti parí iṣẹ́. Ẹ já wo fọ́nrán yìí tán. Kí ni ẹ dẹ̀ ṣẹlẹ̀? Baba Sunday. Ẹ má bínú ẹ ti parí iṣẹ́. You don't completed your work. Iṣẹ́ sì kù. You still have a lot of work. Ṣùgbọ́n tí mo gbọ́ ni underground planning. But I said we should start underground. Ṣàtó bá dé stage kan. If you get to a level. Àwọn olóṣèlú kan ló máa pè é kọ́lẹ̀. Some politicians will wọ́n máa pè é pé call you. Ṣé ready? Are you ready to? Torí wípé Nàìjíríà máa divide láti òkè òkun. Because Nigeria will be separated from abroad. Ẹ̀kan tí Nàìjíríà máa divide láti òkè òkun. Divided from abroad. Yorùbá Nation máa wáyé tó bá yá ẹ má bàa yín sọ. Ìyá Bínú Kọfà Sàkárí Màkàsà, Màlẹ́kà yẹn ṣe báyìí. Ó máa wà á láyé, Màlẹ́kà yẹn ṣe báyìí.
ó ní rárá ó ní torí pé wọn ò tí padà lẹ́yìn àní nàìjíríà máa kú látòkè òkun sẹ́ẹ̀. ẹ tí gbà mí mi ò tó ọ̀ fún mi lọ́dún. ohun tó wá lè save àwọn ọmọ Yorùbá lórí gbogbo ìtẹ́ gbọ́ yìí náà ni pé ká tètè bẹ̀rẹ̀ sí fìmọ̀ ṣọ̀kan òun a gbọ́dọ̀ dúró dìgbà tí gbogbo ẹ̀ máa fọ́n yángá pátápátá bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé lọ́ọ́lọ́ yìí náà ni àwọn ará òkè ọ̀hún àwọn Fúlàní láwọn ò ní kóúnjẹ wá sílẹ̀ Yorùbá mọ́ díẹ̀díẹ̀ náà ni ó ti ń bẹ̀rẹ̀ náà nìyẹn àfi ká yá tètè múra ká tètè wo bá a ṣe fẹ́ ṣe é ká fìmọ̀ ṣọ̀kan kí nǹkan kó má ba bàjẹ́ ju bó ti ṣe wà lọ. Kí lè ròyìn nípa ìran yìí nípa olóyè Sunday Igboho àti Yorùbá Nation pẹ̀lú gbogbo ohun tó máa ṣẹlẹ̀ ní next year gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ti sọ kí ni ìròyìn drop comment and remember to like share and follow us. Thanks for watching Digi Naija.